bí ẹ ti ń ré kọjá lọ sínú ayé lónìí, Ọlọ́run tí a kò lè dá dúró kó wà lápá ọ̀tún yín. Bí ẹ ti ń wọnú ayé lọ lónìí, Ọlọ́run tí a kò lè dá dúró kó wà lápá òsì yín. Bí a ti ń wọnú ayé lọ lónìí, Ọlọ́run tí a kò lè dá dúró kó darapọ̀ mọ́ ìrìn àjò yín, àti ẹ̀yin àti iṣẹ́ yín, àti ẹ̀yin àti ilé yín. Kí Ọlọ́run tí a kò lè dá dúró kó gbé ìjà yín jà. Kí Ọlọ́run tí a kò lè dá dúró kó forin sí yín lẹ́nu. Kí Ọlọ́run tí a kò lè dá dúró kó gba lẹ́tà ayọ̀ fún yín. Kí Ọlọ́run tí a kò lè dá dúró kó lọ síwájú yín kó gba ohun tí ẹ̀ ń gba Ọlọ́run gbọ́ fún. Lẹ́ni ọjọ́ Tuesday tó kẹ́yìn nínú oṣù kọkànlá ni mo sọ pé kí Ọlọ́run tí a kò lè dá dúró kó fi òpin oṣù kọkànlá fi orin tuntun sí yín lẹ́nu. Kí Ọlọ́run tí a kò lè dá dúró, kí Ọlọ́run tí a kò lè dí lọ́wọ́, Ọlọ́run tí a kò lè dè lọ́nà kó yà yín lẹ́nu, kó pa yín lẹ́rìn ayọ̀. Kí Ọlọ́run tí a kò lè dá dúró kó gbèjà yín jà, kó fi òpin sí ogun àti ẹ̀gàn, kó fi òpin sí ìṣòro àti wàhálà, kó fi òpin sí ìbànújẹ́ àti ìdààmú nínú ilé yín, nínú ayé yín. Kí ohun rere gbogbo tí ẹ bá dáwọ́lé kó mú ayọ̀ wá. Bí ẹ ti ń lọ lónìí, kí ẹ má ṣe kó sí pàkúté ayé. Bí ẹ ti ń lọ lónìí, kí ogun tó ń ti ara olóore jà yín kógun yẹn ó ṣẹ́. Kógun tí ó ń ti ara yín jà olóore kógun yẹn ó ṣẹ́. Kí Ọlọ́run ọ̀nà àbáyọ tí à ń pè lórí òkè yìí kó la ọ̀nà àbáyọ fún yín. Kí Ọlọ́run tó ń gbéni níjà tí à ń pè ní àhín kó dìde ìgbéníjà fún yín ní ìlú tí ẹ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Kí afẹ́fẹ́ Olódùmarè tí ń tuni lára, tí ń palẹ̀ ogun mọ́, tí ń múni lára dá kó fẹ́ kẹ̀yìn náà lára. Kí Ọlọ́run ìpè yìí kó torí àánú rẹ̀ kó ṣẹnu ayé yín lẹ́ẹ̀kan sí. Kí Ọlọ́run ìpè yìí kó fi ìyanu àti ìrànlọ́wọ́ àtòkè wá ẹ̀yin náà kàn. Kí ìgbà ọ̀tun kó sì dé bá yín. Bí mo ti wí nílé Olúwa láàárọ̀ yìí, kó má ṣe yí padà. Kí ẹ má ṣe pẹ̀ láwọn tó máa sọkún lópin ọdún yìí. Kí nǹkan ayọ̀ yín má ṣe bàjẹ́ mọ́ yín lọ́wọ́. Kí aṣọ nímú ayé má ṣe rí yín mú. Kí ọfà ojú àlá kó má ṣe bà yín. Kí ogun ojú àlá kó má ṣe gbé yín mì. Kí ogun ayé kó má ṣe borí yín. Ó dáa, gbogbo àwọn tó ń fojoojúmọ́ dọdẹ yín kí wọ́n wọnú di ayérayé. Àti wòlíì kàtà bẹ̀ lọ́wọ́ ẹ̀, àti ìran àwọn gbẹ́bọgbẹ́bọ tó gbaṣẹ́ torí yín, aláàfáà tí wọ́n sanwó fún nítorí ẹ̀mí yín, kí ogun ọ̀run kó gbé wọn dè pátápátá. Yorùbá máa ń sọ pé àyùn lọ àyùn bọ̀ lọ́wọ́ máa ń yún ẹnu. That is to say, bí ọwọ́ bá lọ sẹ́nu á lọ lálàáfíà, tó bá tún padà bọ̀ á padà lálàáfíà. Ìrìn àjò tòní ẹ ò ní pẹ́ láwọn tó máa kàgbákò. Orí ilẹ̀ lẹ́rìn, ojú òfurufú lẹ́rìn, ojú odò lẹ́rìn, kò ní séwu fún yín ní Olúwa wí látẹnu mi. Bí mo ti wí láàárọ̀ yìí, káṣẹ ó dàpọ̀ mọ́ ohun rere tí ẹ bá dáwọ́ yín lé láyé. Ohun rere tí ẹ bá dáwọ́ yín lé láyé kó mú ọrọ̀ àti ìfọ̀kànbalẹ̀ wá fún yín. Káṣẹ ọ̀run kó gorí ẹ̀, gbé ọwọ́ ọ̀tún rẹ lé gbá àyà rẹ kó máa sọ tẹ̀lé mi. Máa sọ ohun tí mo bá sọ yìí tẹ̀lé mi. Ọlọ́run àlàáfíà dàpọ̀ mọ́ ìrìn àjò mi, mú ayọ̀ mi kún, pa mí lẹ́rìn ayọ̀, má jẹ́ kí n rí ẹkún, má jẹ́ kí n rí ọ̀fọ̀, má jẹ́ kí n di àgbàná, má jẹ́ kí ilé ọlá mi ó wó. Ìrìn àjò tí mò ń rìn yìí jẹ́ kó já sí ayọ̀ fún mi. Ẹ̀tọ́ mi tí a gbẹ́sẹ̀ lé, fi agbára àánú rẹ gbà jáde fún mi. Kí ìrìn òní ó pé mi, kí nǹkan mi ó má ṣe dojúdé, kí ayọ̀ ó má ṣe dìbàjẹ́, kémi náà ó má ṣe di àgbàná fún àwọn ènìyàn mi. Jẹ́ kí àlá rere mi ó ṣẹ. Ṣe àtìlẹ́yìn fún èmi náà. Bá mi rìn àjò mi láyé, kójú ó má ṣe tì mí. Bí o bá ṣe é bẹ́ẹ̀ fún mi, nígbà tó bá di àṣálẹ́ wọn ó yìn ọ́. Bí o bá ṣe é bẹ́ẹ̀ fún mi, wọn ó fi gbogbo ọjọ́ ayé mi máa sìn ọ́. Jésù ó ṣe torí pé o ti dá mi lóhùn. Àmín. Àlàáfíà ni fún yín.
àyànfẹ́ bí a ti wọnú ayé lọ lẹ́ni Tuesday 28th of November 2017 ẹ má jẹ́ àgbàgbé pé kò sí ní ta lè dà lẹ́yìn Jésù o àfi téèyàn bá máa dàdàkudà di òpó Jésù mú bẹ́ẹ̀ nìkan bá lóun lágbára tó bá lóun lóògùn ìwọ náà lóun ní Jésù bẹ́ẹ̀ yẹn kan bá ní pé òun gbóná òun ní babaláwo tó gbóná ìwọ náà sọ fún pé ìwọ náà ní Jésù lẹ́yìn ẹ̀ wo ẹni tó bá wà ní ìhà Jésù ló máa ṣàṣeyọrí o ẹni tó bá di òpó Jésù mú ní ọ̀la tó dára fún ní ọ̀la tó dára ló ń bẹ fún wá Jésù ní àwákàn di òpó Jésù mú bí o ti wọnú ayé lọ lónìí yóò sì gbé ìjà rẹ jà yóò ràn ọ́ lọ́wọ́ yóò fún ìdùn sí ẹ lẹ́nu orúkọ mi ò yí padà bóyá fún àdúrà tàbí àmọ̀ràn ẹ máa pè ẹ̀yin tẹ́ ẹ sì ń pè tí mi tí láǹfààní àti gbé ẹ dákun mo fọlọ́run bẹ̀ yín ẹ má bínú torí iṣẹ́ pọ̀ ọ̀nà pọ̀ ẹ máa pè tàbí kẹ́ máa fi àtẹ̀ránṣẹ́ ránṣẹ́ ẹ lè fi text message ránṣẹ́ á rí a sì dá yín lò lágbára lọ́wọ́ ọlọ́run tí ẹ gbàgbọ́ nínú ayé mi kò ní jẹ́ kẹ́ lọ lọ́wọ́ fò Jésù tó ń ṣe tó lè ṣe tó ń ṣe yóò ṣe nínú ayé tẹ̀yìn náà torí mo mọ̀ pé yẹ̀yẹ́ yín máa di ayẹyẹ ẹ̀gán máa dògo ohun tó sọnù lánàá máa padà wọlé wá ògo tó bọ́ lọ́wọ́ yín tẹ́ fi dá láì mọ̀ ṣe tí nǹkan dàbẹ́ ní kó ń dojúlé fún yín a ó ṣe àwárí ògo náà padà bí ẹ bá tiẹ̀ ti ṣì tẹ́lẹ̀ ọlọ́run tó ń ṣàánú yóò ṣàánú fún yín torí a ti kọ̀wé ẹ̀ pé àánú a máa ṣògo lórí ìdájọ́ àwọn ẹlẹ́yẹ ìdájọ́ tí a ṣe nípasẹ̀ ìfàyàlú àyà ìdájọ́ tí a ṣe lóríta mẹ́ta ìdájọ́ tí a fi ẹbọ ṣe ìdájọ́ tá a ka sáàmù òdìdí lórí tá a ka 6 and 7 book of Moses lé lórí ìdájọ́ tá a ṣe pẹ̀lú tírà ìdájọ́ tá a ṣe lórí awọ àwọn kan wà wọn kì í rí oòrùn wọn á dẹ̀ jókòó lórí awọ láti máa ṣiṣẹ́ ibi ìdájọ́ wọn lónìí lórí ayé rẹ lórí iṣẹ́ rẹ a fa ìdájọ́ náà ya mo wá pàṣẹ pé àwọn tó wà lórí àga láti sign ìwé rẹ àwọn tó wà lórí àga àwọn tó wà ní position láti fún ẹ ní tó ń fẹ́ nítorí orúkọ Jésù nínú ìrìn àjò tòní bóṣù jẹ́ ń parí lọ kí wọ́n fi ẹ̀tọ́ rẹ̀ lé ọ lọ́wọ́ ìlú ìlú wa tàbí òkòkun àwọn tó wà lórí àga tó yẹ kó ràn ẹ́ lọ́wọ́ tó yẹ kó ṣíjú àánú wẹ̀ tó yẹ kó fa ẹ lọ́wọ́ sókè nítorí orúkọ Jésù ti Násárẹ́tì kí wọ́n ṣe fún ẹ kó wá jẹ́rìí sagbá Ọlọ́run orúkọ mi ò yí padà Pastor Praise Bámiṣayé náà lórúkọ yẹn lórí Glo number yìí náà ní ká máa pè sí Globalcom number 08055951129 lẹ́ẹ̀kan sí 08055951129 ẹ pè ẹ jájọ gbàdúrà kálẹ̀ bàbá sọ̀rọ̀ Ọlọ́run màmá sọ fáwọn èèyàn pé aládùúà lọ̀gá rí náà bí o bá wọ igbó àdúà lọ béèyàn bá débi àdúà yóò máa dàbí ìgbà tó ń lá ṣúgà yóò máa gbàgbé ìgbà tó bá ń lá oyin àwọn tí mò ń sọ ti yé wọn á máa mọ̀ ṣe ló máa dàbí ẹni pé ká má ṣìwọ́ mọ́ wọ́ bí ìwọ náà bá ráàyè fún àdúà mo mọ̀ pé ohun tó ti kú máa gba ìyè padà ohun tó ti rọ́ máa gba ìsọjí ògo tó lọ́dẹ̀ máa padà dé àlàáfíà ní fún yín.